Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, agbóyínga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńláńlá tí ẹ ti jẹ́ ká rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹwàá. Ní ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá, Olúwa ìrànlọ́wọ́ ìlọ́po, Olúwa ẹ rán sí wa, ìrànlọ́wọ́ tó tayọ, Olúwa ẹ yọ̀ǹda fún wa, àti wípé ìfẹ́ tòótọ́ Olúwa ẹ fi sínú ayé wa o, nítorí ẹ̀yin ni ẹ kọ́kọ́ fẹ́ wa kí a tó fẹ́ yín. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní ire, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyàwó lè ní sọ wípé ìfẹ́ fún Ọlọ́run, ìfẹ́ fún Ọlọ́run. A mú àkọ́sórí wa nínú ìwé Matthew orí 23 ẹsẹ̀ 37. Ìwé Matthew orí 22 ẹsẹ̀ 37, orí 22 ẹsẹ̀ 37. Jésù wí fún wọn pé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Ọlọ́run Olúwa rẹ. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí 63 ẹsẹ̀ 1 dé 9. Orin Dáfídì orí 63 ẹsẹ̀ 1 títí dé 9. Ọlọ́run, ìyìn dúró dè ọ́ ní Síónì, àti sí ọ ni a ó mú ìlérí ìfẹ́ ẹni ṣẹ. Ìwọ tí ń gbàdúrà, sí ọ̀dọ̀ rẹ ni gbogbo ènìyàn ń bọ̀ o. Ọ̀ràn àìṣedéédé borí mi o, bí ó ṣe ti ìrékọjá wa ni. Ìwọ ni yóò wẹ̀ wá nù kúrò. Alábùkún fún ni ẹni tí ìwọ yàn o, tí ìwọ sì mú láti máa súnmọ́ ọ̀dọ̀ rẹ, kí ó lè máa gbé inú agbára rẹ wọ̀n, kí ó lè máa gbé inú àgbàlá rẹ wọ̀n ni. Oore inú rẹ yóò tẹ́ wa lọ́rùn, àní ti tẹ́ḿpìlì mímọ́ rẹ. Ohun ìyanu nípa òdodo ni ìwọ fi dá wa lóhùn. Ọlọ́run ìgbàlà wa, ẹni tí ń ṣe ìgbẹ́kẹ̀lé gbogbo òpin ayé àti àwọn tí ó jìnnà réré sí òkun. Nípa agbára rẹ, ẹni tí ó fi ìdí òkè ńlá múlẹ̀ ṣinṣin, tí ó fi agbára dì í ní àmùrè, ẹni tí ó pa àwọn ariwo òkun mọ́ rọ́rọ́ àti ariwo rírú omi wọ́n nì, àti gìrìgìrì àwọn ènìyàn. Àwọn pẹ̀lú tí ń gbé apá ìpẹ̀kun wọ́n bẹ̀rù o, nítorí àmì rẹ wọ́n nì. Ìwọ mú un jáde ní òwúrọ̀ àti ní àṣálẹ́ òun yọ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá oṣù kẹwàá. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń wòye, ṣé mo sì nífẹ̀ẹ́ Ọlọ́run bíi ti tẹ́lẹ̀? Ṣé ìgbà kan wà tí mo ní ìfẹ́ rẹ̀ ju ìsinsìnyí lọ bí? Nígbà kan sẹ́yìn, ó wu ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti ṣe ohunkóhun fún un. Ebi àti tẹ́ Ọlọ́run lọ́rùn máa ń pa wá gidigidi. Kò sí iye ohun tí ó lè ná wa, a ó fi fún un, kódà nígbà tí a kò ní nǹkan kan rárá o. Mo rántí àwọn ọjọ́ tí a máa ń ní ìpéjọpọ̀ àwọn olórí ẹ̀kọ́ Bíbélì tí a ó sì gba ọrẹ. Láti inú àwọn ọrẹ náà, ìwọ yóò rí pé tí àwọn ènìyàn bá ní jù bẹ́ẹ̀ lọ, wọn yóò fi sílẹ̀. Arákùnrin kan ti fi bẹ́líìtì rẹ̀ sílẹ̀ nítorí kò ní owó kankan lọ́wọ́ láti fi sílẹ̀ rí. Báwo ni ìfẹ́ rẹ sí Ọlọ́run báyìí? Ǹjẹ́ ó pọ̀ sí ni tàbí ó kéré sí ju ti tẹ́lẹ̀ lọ? Àwọn ènìyàn kan wà tó jẹ́ wípé nígbà tí wọ́n di àtúnbí, wọ́n lè jó taratara ní àsìkò ìyìn àti ìjọsìn, láì wo bóyá ẹnikẹ́ni ń wò wọ́n àbí bẹ́ẹ̀ kọ́. Ní báyìí, wọn kò tilẹ̀ lè pariwo aleluya sókè ohùn wọn mọ́ o. Kò sí bí ó ti wù kí ènìyàn tóbi tó, kò jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run o. Tí ènìyàn bá tóbi jù láti jó fún Ọlọ́run, ó lè pinnu láti fihàn fún ẹni náà bí ó ṣe kéré sí. Ní ọjọ́ kan, mo béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, Dáfídì ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó burú jáì, kódà ju ti Sọ́ọ̀lù lọ. Síbẹ̀ ó wípé Dáfídì ní ẹni bí ọkàn rẹ. Nígbà tí o sì kọ Sọ́ọ̀lù sílẹ̀, mo mọ̀ wípé o kì í ṣe olójúsàájú o kì í ṣe ojúsàájú, ṣùgbọ́n mo fẹ́ mọ ìdí. Ó fèsì, kí ni Dáfídì ṣe nínú
ìwé Sámúẹ́lì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá, mo fèsì, ó jó pẹ̀lú gbogbo agbára rẹ̀ ni. Nígbà náà ni ó béèrè, ǹjẹ́ o lè fi ibì kan hàn mí nínú Bíbélì níbi tí Sọ́ọ̀lù ti jó fún mi? Nígbà náà ni mo mọ ìdí tí Ọlọ́run fi kọ Sọ́ọ̀lù sílẹ̀, kì í ṣe nípa ijó bí kò ṣe nípa ọkàn ènìyàn. Nígbà tí Ọlọ́run bá gbé e ga, ìfẹ́ Dáfídì fún Ọlọ́run ó pọ̀ sí bó ṣe ń ga sí i, ṣùgbọ́n ìfẹ́ Sọ́ọ̀lù kéré sí bí ó ti ń ga sí i. Èwo nínú àwọn méjèèjì wọ̀nyí ni ìwọ ń ṣe tí ìfẹ́ Ọlọ́run fún ọ? Tí ìfẹ́ onígbàgbọ́ fún Ọlọ́run tí ó bá kéré sí, kò ní pẹ́ tí irú onígbàgbọ́ bẹ́ẹ̀ yóò fi ṣẹ́ Ọlọ́run o. Ó sì lè yọrí sí kí Ọlọ́run kí ó kọ irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ tí o kò bá gbà mí gbọ́. Ìwọ ka ìwé Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn títí dé ìkẹwàá. Ẹ̀yin sì ni mo gbàdúrà fún wípé kí ìfẹ́ yín kí ó lè máa pọ̀ sí i síwájú àti síwájú sí i nínú ìmọ̀ àti ìmọ̀ye gbogbo. Kí ìfẹ́ rẹ fún Ọlọ́run máa pọ̀ sí i ní gbogbo ọjọ́ ayé rẹ ní orúkọ Jésù. Àmín. Bàbá jọ̀wọ́, jẹ́ kí ìfẹ́ mi kí ó máa pọ̀ sí i ní ojoojúmọ́ ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́, jẹ́ kí ìfẹ́ mi kí ó máa pọ̀ sí fún ọ ní ojoojúmọ́, ní gbogbo ìgbà, ní gbogbo ìṣẹ́jú, ní gbogbo wákàtí àti ní gbogbo àkókò. Kí ìfẹ́ mi kí ó máa pọ̀ sí fún ọ. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ káwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí o yóò dàbọ̀.